Ẹ̀yin èèyàn mi, ẹ̀rọ ọlọ́run bí ọlọ́run ń bẹ bí tàtijọ́, àwa la ò sin bàbá bí tàtijọ́ bẹ́ẹ̀ ni. Ẹ̀yin èèyàn mi, a kú dédé àsìkò yìí, ọlọ́run á wà pẹ̀lú wa. Bẹ́ẹ̀ ni o. Ẹni wọ́n ní Naomi ó tún rí àràmàdà ní ṣọ́ọ̀ṣì ẹ̀ lẹ́nu. Wọ́n ní pé wọ́n gbé níyàlájé ló gbé ọmọ ẹ̀ dìgbàdìgbà lọ sí ṣọ́ọ̀ṣì Naomi. Wọ́n bá pe Naomi o, Naomi bó ló wà, a wà ní ṣọ́ọ̀ṣì ẹ̀ tètè máa bọ̀. Naomi ní kí tún wá lélẹ̀, kí ló ń ṣẹlẹ̀ bó ṣe débẹ̀ báyìí. Wọ́n lẹ́ emergency, wọ́n gbé wá sí ṣọ́ọ̀ṣì. Bí Naomi ṣe débẹ̀ dìgbàdìgbà, wọ́n bá ọmọ ìyá alájé. Ọmọ ìyá alájé Sisi gbọ́lọ̀jọ̀. Wọ́n náà sọ wípé ẹ̀mí Sátánì ń bàjà. Wọ́n ní látòru ni pé ṣe ni pé ẹ̀mí èṣù ń bàjà. Wọ́n wá gbé lọ sí hospital. Wọ́n ní wọ́n tẹ̀sí ẹ̀, wọ́n ní kò sí nǹkan tó ń ṣe. Pẹ̀tùrì ìjàrà mọ́lẹ̀ kí ló ń ṣe? Wọ́n tún gbé lọ síbòmí, wọ́n ní wọ́n mọ nǹkan tó ń ṣe. Wọ́n tún gbé lọ síbòmí, wọ́n ní wọ́n mọ nǹkan tó ń ṣe. Wọ́n náà ń gbọ́mọ yẹn dìgbàdìgbà tí ìyá ẹ̀ ń ké. Àgbà tó ń gbé oxygen sílẹ̀ ni ó wá dákú lọ gbọ̀rọ̀gọ̀dọ̀. Wọ́n ní àáfà kan bóyá tún gbé lọ sọ́dọ̀ àáfà. Àáfà láti sọ fún wọn pé kí ìyá ẹ̀ jẹ́wọ́ kó lọ jọ̀wọ́ ẹ̀ṣẹ̀ fún ẹni tó ti ṣẹ̀ tí ò dẹ̀ lọ túbà, páàfì tó bá lọ túbà fún. Ta wá ló ń tọ̀ o. Wọ́n ní bọ́ọ̀mù yẹn ṣàṣe jí ni pẹ̀lú oxygen tó wà mọ́. Wọ́n ló jí. Wọ́n nígbà tó jí yẹn pé ṣe ló wá ní pé kán gbé òun lọ sí ṣọ́ọ̀ṣì Naomi. Débi tán ti ń sọ pé kí làwọn ṣe, kí ló ṣẹlẹ̀, kí ló dé, kí làwọn ṣe. Wọ́n lọ́mọ yẹn rẹ̀ jí ó dẹ̀ tají pé kán gbé òun lọ sí ṣọ́ọ̀ṣì Naomi kó lọ gbàdúrà fún òun. Wọ́n lọ́mọ yẹn ló sọ ẹnu ara ẹ̀ sọ bẹ́ẹ̀. Naomi rí wà o. Ọmọ yẹn kán gbé òun lọ sọ́dọ̀ Naomi bó ṣe gbé lọ sọ́dọ̀ Naomi. Ó ní ṣọ́ọ̀ṣì Naomi tán gbé ọmọ yẹn lọ. Ṣé gbọ́ abẹ́ ìdáhùn ẹ̀yìn èèyàn ni? Ẹ rí bó ṣe ń lọ. Ó ń bẹ lọ́wọ́ ọ̀tún wa. Ó ń bẹ lọ́wọ́ òsì mi. Ó ń bẹ níwájú lẹ́yìn. Jésù mi ń bẹ fún mi mo mọ̀ bẹ́ẹ̀ ni. Jésù ń bẹ fún wa. Bẹ́ẹ̀ ni. Wọ́n ní wọ́n ṣe dọ́dọ̀ Naomi. Naomi ní kí ló ṣẹlẹ̀, kí ló dé. Wọ́n náà sọ pé kó wá gbàdúrà fún òun. Wọ́n ní bí Naomi ṣe wá ní kí ló ní ọ̀dọ̀. Pé ìyá ẹ̀ kọ́kọ́ mú kúnlẹ̀ lọ ni rẹ́rẹ́rẹ́. Ó bá bẹ̀rẹ̀ sí ní bẹ̀ Naomi. Màmá ní kí Naomi ní kí ló dé alájẹ, kí ló ṣẹlẹ̀ tó fi ń bẹ̀ ọ́. Ó ní kó ṣàdáríjì òun torí òun ti ṣe Naomi ní àìmọye ìgbà. Ó ti ṣe Naomi ní àìmọye ìgbà o. Ó ti ṣe Naomi ní àìmọye ìgbà. Therefore, kí Naomi dáríjì òun. Kí Naomi dáríjì òun kó gbàdúrà fún ọmọ nǹkan wọn lè rí ìwòsàn. Naomi ní àbí kí wá lè léyìí báyìí o. At the end of the day, wọ́n ní Naomi wá ní òkè. Bó ṣe bẹ̀rẹ̀ sí ní. Wọ́n ní before you know it, kọ́ tó lé ọmọ yẹn ti dákú lọ gbọ̀rọ̀gọ̀dọ̀. Bí Naomi ṣe bẹ̀rẹ̀ sí ní gbàdúrà fún yẹn. Wọ́n ló pe àwọn prayer warrior. Pé kìí ṣe òun nìkan ló wà níbẹ̀ o. Ó lè pe gbogbo àwọn prayer. Ó yá. Ó bẹ̀rẹ̀ sí ní gbàdúrà kìràkìtà kìtìkìtì kàràkìtàkìtì. Wọ́n ṣe ń báǹdì non-cast. Non-báǹdì non-cast. Wọ́n ní àṣé mèrè pọ́nbélé lọ́mọ. Wọ́n lé mèrè pọ́nbélé lọ́mọ ìyá alájẹ yìí. Wọ́n ṣe bẹ̀rẹ̀ sí ní gba àdúrà. Wọ́n ní àfìgbà tí ọmọ yẹn dé. Nígbà tá àdúrà ti lọ bí ilẹ̀ bí ẹni. Wọ́n dẹ̀ lọ́mọ yẹn wá sín jáde. A fi pèsè. Sísí tọ́mọ yẹn sín jáde. Ló bá dárúkọ Aunty Naomi. Aunty Naomi. Wọ́n bá ọmọ yẹn ṣe fò dìde nìyẹn.
ló pe àǹtí Naomi wọ́n ní ìyá Alájẹ ní kí leléyìí wọ́n ní bí wọ́n ṣe bẹ̀rẹ̀ sí ní ká hallelujah nìyẹn ó bí ìyá Alájẹ ṣe bẹ̀rẹ̀ sí ní bẹ̀bẹ̀ ló ń bẹ Naomi ló ní kíkan pé kó dáríjì òun ó dáríjì òun because òun ti ṣẹ̀ Naomi ní àìmọye ìgbà àwọn làwọn sọ pé àwọn làwọn wà ń bẹ̀ àwọn làwọn ní ààfin kò sí nǹkan tó mọ̀ lókè tílẹ̀ ò gbà who is Naomi who is kìnìún pọ́n tí kò yan Naomi kéré gan ní palace yẹn pé díàfọ́ pé kí Naomi dáríjì o pé bẹ́ẹ̀ tí wọ́n ti ní pé kí Naomi jọ kó má jẹ́ kí ọ̀rọ̀ yìí lọ síta pé àwọn wá sí ṣọ́ọ̀ṣì Naomi láti wá ṣe àdúrà pé kí Naomi má jẹ́ kí àwọn ti palace gbọ́ abẹ́nìkan gbọ́ pé kó wà láàrin òun àti Naomi ní ọ̀rọ̀ yìí pé láti èní ìrọ̀pọ̀ òun àti Naomi láíláí òun ò ní kó yan Naomi kéré mọ́ òun ti repent òun ò ṣe Naomi ní ṣé o fi pé mi ni mo wọ ọmọ ẹ̀sùn Ọlọ́run Olódùmarè ló sọ̀kalẹ̀ òun kàn jẹ́ ìránṣẹ́ láti àṣìṣe ọmọ ẹ̀ Ọlọ́run ló ṣe òun ní access àti pé Ọlọ́run kó bá wọn ṣe láti fi agbára Ọlọ́run fi hàn ní kí ṣe òun ó jẹ́ lọ sí ṣọ́ọ̀ṣì òun ní kó lọ sí ṣọ́ọ̀ṣì òun wá lọ sí ṣọ́ọ̀ṣì kó lọ sọ fún Ọlọ́run kó lọ dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ní ṣọ́ọ̀ṣì kó lọ ṣe ìjẹ́rìísí agbára Ọlọ́run pọ́lọ́run ló ṣe òun ló jẹ́ kọ́ ọmọ ẹ̀ wà láàyè àìjẹ́ bẹ́ẹ̀ tó bá fi mọ orí Ọlọ́run òun ò gbọ́dọ̀ borí Ọlọ́run mọ́lẹ̀ torí Ọlọ́run ò fi kọ́ òun bẹ́ẹ̀ pé kí n má yẹ kí anybody gbọ́ àbẹ́mi àbọ̀ Ọlọ́run ló ṣiṣẹ́ kì í ṣe mí o kì í dẹ̀ ṣe ìwọ ó jẹ́ lọ sí ṣọ́ọ̀ṣì sílò má wá sí ṣọ́ọ̀ṣì tèmi lọ sí ṣọ́ọ̀ṣì ẹlòmíì ó lọ jẹ́rìí agbára Ọlọ́run níbẹ̀ ó ní ló bá tọ̀ Alájẹ ní kò burú bó ṣe lọ nìyẹn abẹ́ ẹ̀rọ Ọlọ́run ṣé ẹ rí Ọlọ́run wọ́n sọ pé aṣiwèrè ló sọ pé kò sọ́lọ́run ṣé ẹ rí irú ayé àbẹ́rẹ́ ìwọ ni kò máa sọ fún anybody ẹ mọ̀ pé ó lóun ṣe mọ̀ pé alágbára ni Naomi ni Ọlọ́run ló lágbára kì í ṣe òun ó lóun ò ní fi Naomi ṣeré mọ́ pé láyé pé láti àná yẹn lọ pé láíláí Naomi jẹ́ ẹnìkan tóun máa respect púpọ̀ ẹ̀yin èèyàn mi ẹ ṣe bẹ́ẹ̀ ṣe ń tẹ́tí sí wa ọ̀bọ̀ Ọlọ́run adájọ́ bá mi share kí bá mi like ní bá fi sí comment section kẹ́rù yìí nǹkan tí ìyá Alájẹ lọ ṣe ní ṣọ́ọ̀ṣì Naomi kẹ́ bá share kí lè bá fi tó sí comment section ẹ ṣe o kí bá subscribe ẹ ṣe bẹ́ẹ̀ ṣe ń tẹ́tí sí wa bye.